Èèyàn lé èyí tún lágbára, gist yìí tún lágbára. Ọlọ́run má jẹ́ kí owú kó pa ẹlòmíì o. Owú jíjẹ nǹkan burúkú ayé àtọ̀run ni. Bí a ṣe gbọ́, ẹ jẹ́ kí n kọ́kọ́ kí ẹ̀yin èèyàn pàtàkì. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo ilé ń kọ́ gist tá a gbọ́ yìí, ó ta lẹ́nu. Lálákọ̀ọ́kọ́, a kí Queen Naomi. Àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè láti celebrate 22nd birthday tí wọ́n ṣe ní àná. Wípé ó bá wọn láyé, ó bá wọn láyé ara. Ìwọ lọ́pẹ́ yẹ, ìwọ ní ìyìn yẹ fún o. Ìwọ lọ́pẹ́ yẹ o. Ọlọ́run ayọ̀. Mo kọ orin yẹn nítorí pé mo fi gbé Ọlọ́run ga ní inú ayé Queen Naomi ni pẹ̀lú nǹkan tí wọ́n dojú kọ ní last year lórí ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ire ìbùkún Ọlọ́run á máa tọ̀ yín lẹ́yìn Queen Naomi ní agbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ire ìbùkún á máa tọ̀ yín lẹ́yìn àti èmi tí mò ń sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn lé, àǹtí Wáyé, ọ̀rọ̀ owú jíjẹ wọ̀nyí ó lágbára o. Ọ̀rọ̀ owú jíjẹ àǹtí Wáyé yìí ó lágbára. Ṣé ẹ mọ̀ pé àkọ́kọ́ ṣì ń sọ nípa àǹtí Wáyé á máa gbọ́mọ lọ Ọ̀jájá, wọ́n á máa gbọ́mọ lọ anywhere, wọ́n á máa ṣe fídíò call. Ṣùgbọ́n èyí tí àǹtí Wáyé ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, in fact ó ní agbára. A sọ nǹkan tó ń ṣe nínú palace bàbá Werinla fún yín allegedly bá a ṣe gbọ́ o, tí wọ́n ní wọ́n lọ attack Tádéníkáwò àti Simi wípé wọ́n lè sun ibi tán fẹ́ sùn yẹn. Wọ́n ní bàbá Werinla gbọ́rọ̀ ẹ̀, wọ́n nínú bí wọn gan. Lálákọ̀ọ́kọ́, birthday celebration èyí tí bàbá Werinla fẹ́ ṣe fún Queen Naomi, wọ́n announce fún anybody. Ẹ mọ̀ pé ní ìsìn off camera ni Kábíyèsí àti Queen Naomi ń ṣe. Wọ́n ní bàbá Werinla kọ́kọ́ pa aago wọn ná. Gbogbo aago wọn, wọ́n ní switch off. Switch off. Ṣé ẹ mọ̀ pé àwọn sísí wa gbogbo wọ́n ti ń dúró wípé àwọn máa ba dé yẹn jẹ́, àwọn máa ba dé yẹn jẹ́. Wọ́n náà wá ń fi ọmọ kẹ́wọ́. Wọ́n ní àǹtí wa Fashion, ó láwọn ọmọ ń sick. Wọ́n ní àǹtí wa wọ́n láwọn ọmọ sick. Wọ́n ń fi ọmọ kẹ́wọ́ fún bàbá Werinla. Wọ́n ní bàbá Werinla, wọ́n náà pa aago ni. Ṣé bàbá Werinla jẹ́ bí doctor ni tó máa bá yín tọ́jú ọmọ? Àbí ẹ̀ ní family doctor tó máa ń wá sí inú palace tí anybody bá sick? Alálàbòsí ni yín. Bí a ṣe gbọ́ ẹ̀yin èèyàn lé, wọ́n ní helicopter yẹn wá. Wọ́n nígbà tó land, wọ́n ní Queen Naomi sọ̀kalẹ̀. Àbúrò Queen Naomi sọ̀kalẹ̀ yẹn Simi àti Tádéníkáwò àti Prince Tádéníkáwò. Ṣé ẹ mọ̀ pé Simi àti Prince Tádéníkáwò wọ́n wà ní chamber bàbá Werinla. Wọ́n ní Queen Naomi àti Kábíyèsí wa wọ helicopter yìí, wọ́n fi lọ sí unknown place. Ṣé ẹ mọ̀ pé gbogbo nǹkan tí Kábíyèsí àti Queen Naomi ṣe nísìn off camera ni, off radio. Wọ́n ní ìgbà tí wọ́n jet out báyìí, wọ́n ní Kábíyèsí, wọ́n ní wọ́n lu gbogbo aago wọn pa ni. Very good. Wọ́n ní àwọn sísí wa gbogbo yìí nígbà tí wọ́n rí helicopter yìí tó land, wọ́n náà lọ ń yọjú nínú bathroom. Wọ́n ní àǹtí wa church, wọ́n láwọn sunkún ni o. Wọ́n náà sunkún ni o. Wọ́n náà nu ojú wọn nù. Wọ́n ní àǹtí wa ara ẹ̀ ti kún fún owú, gbogbo ara ẹ̀ ti ń gbọ̀n, ó ń gbọ̀n fún owú. Ẹ̀yin èèyàn lé, Ọlọ́run má jẹ́ kí owú pa ẹlòmíì. Owú jíjẹ nǹkan burúkú ni. Ọlọ́run má jẹ́ kí owú pa ẹlòmíì. So, ìgbà tí bàbá wa gbọ́ atrocity tí àǹtí Wáyé tó commit pẹ̀lú Simi àti Prince Tádéníkáwò, wọ́n ní bàbá Werinla ní kó máa pack ẹrù ẹ̀ o, kó padà lọ sí UK. Wípé itú tí àǹtí Wáyé pa
ní inú ààfin yẹn ó ti tó gẹ́. Wọ́n ní bí àǹtí wa yìí ṣe bínú nìyẹn tó kó gbẹrù ẹ̀ tó gba family house wọn lọ. Ẹ̀yin èèyàn lè ṣẹ̀mọ̀ pé tó bá ti bínú tó bá ti lọ sí family house tó bá tún yá tó padà wá. Unfortunately bí a ṣe gbọ́ o, wọ́n ní ẹni tí ó ń kọ ticket tó máa ń bá bàbá wèrè ńlá ṣe ticket, wọ́n ní ló bá fún àǹtí wa ní ticket first class o láti padà sí London. Ní kí ni àǹtí wa ṣe? Gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn lé. Ìgbà tí olóyìí ló fún ẹni yẹn, wọ́n ló gbá ẹni yẹn ní etí tó yẹ pé ó pa ẹ mọ̀ kéèyàn gbáyàn lé etí kó tún pòyì bí a ṣe gbọ́ ni o, ó pòyì. Wọ́n ní ìgbà tí ẹni yẹn tó sọ fún ìyàwó ẹ̀ báyìí, bóyá ńgbà tẹ́ni yẹn délé, ẹ mọ̀ pé gbogbo gist ó máa ń tó bí ọjọ́ 2 sí 3. Wọ́n ní tí ìyàwó ẹni tó wá jábá àǹtí wa kó tó di pó kẹ́rù ni o, tó wá jábá nínú ààfin. Wọ́n ní kì í ṣe nǹkan kékeré. Wọ́n ní woman yìí blast ẹ̀ tó jẹ́ pé ipò ń sọ fún ipò wú ló máa pa. Ipe ó ń jealous Queen Naomi ni pé kò sí nǹkan míì. Àǹtí wa ipe ó ń jealous Queen Naomi ni. Ipe kí ló dé tó jẹ́ pé inú ẹ̀ ò dùn sí nǹkan rere. Ipe ṣé nítorí Queen Naomi fly pẹ̀lú J700 nínú fi ń bí. Ipe kí ló máa wò tó máa rò nínú ọkàn ẹ̀ láti fọ́ ọkọ òun létí. Ipe kí ló ṣẹlẹ̀? Ipe ṣé òun á fi ọkọ òun ṣiṣẹ́ nínú palace ni tó fi ń fọ́ ọkọ òun létí. Ipe nǹkan tó try yẹn kó má tó ever try ẹ̀ mọ́ láíláí. Ipò wo ló máa pa àǹtí wáyé? Wọ́n ní woman yìí bínú. Wọ́n ní àwọn elder àti àwọn palace king wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí bẹ woman yìí nìyẹn. Wọ́n ní woman yìí blast ẹ̀ gan. Wọ́n ní kò lè sọ̀rọ̀. Wọ́n ní bóyá bínú yẹn nígbà tí kábíyèsí ti wá ní kó fún ní ticket ló fi kẹ́rù ẹ̀ tó fi bínú lọ sí ilé àwọn family wọn. Èèyàn lé àfikọ́lọ́ Elédùmarè kó máa ṣàánú fún bàbá wèrè ńlá. Èmi ò mọ nǹkan tẹ́ ń jowú fún. Ìwọ ló wá gbọ́kọ́ Queen Naomi. Kì í ṣe pé Queen Naomi ló gbọ́kọ́ ẹ̀. So kí wá ní ẹ̀bi Queen Naomi inú ọ̀rọ̀ yìí? Queen Naomi ò lẹ́bi torí ẹ̀yin lẹ tojú bọ family tí ò yẹ kẹ́ ẹ tojú bọ̀. Ẹ̀yin lẹ tojú bọ inú palace bàbá wèrè ńlá. Ẹni pé nítorí wọn ti parí ritual. Ṣé ìgbà tí wọ́n wá ti parí ritual kọ́ mà tó wá bá ọkọ wọn jáde mọ́? Ṣebí wọ́n ti ní èèyàn kọ́kọ́ ò gbúdọ̀ rí wọn. Wọ́n dẹ̀ ń ṣe off camera. Kò ju yẹn lọ now. Tó bá yá ritual parí ara ẹ̀. Ẹ̀yin èèyàn lé kò sí nǹkan téèyàn lè ṣe láyè tó lè tẹ́ aráyé lọ́rùn. Ìwà tí àǹtí wa ń wù tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tá à ń gbọ́ yìí kò bójú mu. O kàn lè máa maltreat àwọn èèyàn nínú palace bàbá wèrè ńlá kó máa fún wọn ní ìfọ̀tí. Kí náà ṣe fún ẹ? Wọ́n wá ṣiṣẹ́ ni iṣẹ́ tán ní kán ṣe náà ń ṣe. Nítorí pé èèyàn wá fún ẹ ticket tó fún ní ìfọ̀tí kí ló dé? Dẹ̀ níbẹ̀rù Ọlọ́run. So gbogbo nǹkan tá a gbọ́ nìyẹn o. Wọ́n ní ṣe ni wọ́n fọmọ kẹ́wọ́ o. Wọ́n ní bí kábíyèsí ṣe lu aago wọn pa nìyẹn. Wọ́n ní wọn ò rí kábíyèsí pé wọ́n lọ́lọ́mọ àwọn sick. Kábíyèsí ò ń ṣe doctor. Ẹ pé doctor àwa treat ọmọ yín. Ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́. Gbogbo gist mo pápọ̀ sójú kan ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè ẹni tọrọ jẹ ẹni tọrọ mu o. Easter tó ń wọlé bọ̀ yìí ó máa bá èmi àti yín nínú ọlá, ọlà, ìdùnnú, àlàáfíà la fi máa ṣe o ní agbára Ọlọ́run. À ń ṣe Easter nítorí pé à ń rántí Jésù Kristi Olúwa wa tó kú lórí igi Calvary tó kó ẹ̀ṣẹ̀ mi àti yín lọ. Ní agbára Ọlọ́run, ìdùnnú, ayọ̀, àlàáfíà ní Easter yìí máa bí fún wa o. Orúkọ mi ò yí padà bí mo ṣe máa ń sọ allegedly ní gbogbo nǹkan tá à ń torchlight sí yìí bá ṣe gbọ́. Máṣọ́lá ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí.
òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Gbogbo ẹ̀yin ó subscribers a dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé fún àdúrótì àti ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa, ẹ ṣé. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, ẹ subscribe o. Tẹ́ ẹ bá máa gbádùn gist lọ́lọ́kan òjọ̀kan, prize giveaway wa ó ń bọ̀ lọ́nà ní July 15. Èyí tá a ṣe kọjá a ti parí ẹ̀. Ìmíì la tún fẹ́ mú yìí, abala tá a fẹ́ mú yìí. A rọ àwọn tó bá fẹ́ darapọ̀ mọ́ Mashola Gist TV ká jọ ṣe so that àwọn èèyàn wọn á lè gba ẹ̀bùn tó jọjú. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ran Madam Sarah Ìbíèrè lọ́wọ́. Mi ní ṣe láti má máa sọ, ojoojúmọ́ ni màá máa sọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín, Mrs. Balógun àti Mrs. Tóyìn. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè. Bí tẹ́ ẹ ti mówó yẹn tẹ́ ẹ fi ṣàánú fún wọn, ìlọ́po lọ́lọ́run á bá mi fi dí fún yín. Ẹ ṣé, mo dúpẹ́. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.